gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò Amáṣọ́yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìyá mi owó mo fẹ́ràn gèlè yìí. Ẹ ṣé. Mo ti ń wò látàárọ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o. Ẹ ṣé olóòtú. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá kẹ́ mú nǹkan yín dáadáa àbí? Ọlọ́run á ràn mí lọ́wọ́. Kẹ́ lè mú ìlérí yìí ṣẹ àmín. Tẹ́ bá dé ṣètò kẹ́ wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 tẹ́ fi èdè míì kó èdè Yorùbá lẹ́yìn ètò àfihàn nílọ́pọ̀ owó lọ́nà 2. Tẹ́ bá ṣètò kẹ́ wà lẹ́gbẹ̀rún 10 àní kẹ́ máa mú lọ. Tẹ́ sì ní ìbéèrè lẹ o àní kẹ́ máa mú lọ. Tẹ́ bá yarí jẹ yín mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi ṣá. Tẹ́ bá ṣe náà wọn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Àwọn Remimatics ọkọ̀ bọ̀gìnì ni wọ́n ń tà. Wọ́n sọ wípé tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan kẹ́ máa gbọ́ kọ̀ọ̀kan lọ. Ṣé yẹn dáa? Ó dáa bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ kan náà leisure court àwọn wọ́n sọ ilẹ̀ àti ilé ni wọ́n ń tà. Wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbalẹ̀ l'Ábùjá. Wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ gbalẹ̀ l'Ákúrẹ́. Ìyẹn náà dáa. Igbákejì olú ìpínlẹ̀ Èkó yìí igbákejì gómìnà àwọn náà ní olú ìpínlẹ̀ igbákejì olú ìpínlẹ̀ Èkó yìí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Hamzat wọ́n sọ wípé wú àwọn èèyàn mo máa ń jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ pé mo ní ẹ̀yin lẹ ń sọ Gẹ̀ẹ́sì tówó yín fi ń lọ wọ́n wá ní ó dáa ẹnikẹ́ni tówó ẹ̀ bá ti fẹ́ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan dé ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wí tó ní òun lè dáhùn ìbéèrè nípa Èkó nígbà 2 tẹ́ bá gbà owó yẹn á padà sí sókè. Ìyẹn náà dáa. Ṣé kò dáa? Mo ló dáa bẹ́ẹ̀. Ta ni mo ní ó ṣagbátẹrù ẹ̀? Ẹ ní igbákejì olú ìpínlẹ̀ Èkó dókítà yẹn ọ̀jọ̀gbọ́n. Mo rò pé bóyá oníṣègùn òyìnbó ni wọ́n fi ń jẹ́ oyè yẹn ni. Mo kàn mọ́mọ́ fún yín ni o. Tí bá yọ nísìnyẹn wá ní ẹ fẹ́ dá ìbéèrè nípa ìpínlẹ̀ Èkó owó yẹn á tún padà lọ sókè. Ìyẹn wọ́n sọ pé bí mo ṣe ń jẹ́ kó wá àwọn èèyàn fẹ́ pé kò dáa pé àwọn ọ̀dẹ̀ ni ó lọ́n lójú àánú láti lè jẹ́ kí owó yín tún gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Tó bá ti dìgbà tẹ́ fẹ́ kí tí mo bá fẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ bó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 50 lẹ ti fẹ́ bẹ́ẹ̀ pé kó di ẹgbẹ̀rún lọ́nà 100 bóyá ẹ̀yẹ́ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tó di ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lẹ fẹ́ kó padà sí kíní. Kò dáa bẹ́ẹ̀. Ó ti yé mi bẹ́ẹ̀. Ó dáa ìyá mi kí ló kọ yín? Orúkọ mi ni ìyáàfin Àánú Olúwani Ọláníyàn. Ààfin bó ni ti yín? Ààfin ọkọ mi. Ó dáa ààfin ọkọ yín ni ti yín? Bẹ́ẹ̀ ni. Ó dáa níbo lààfin ọkọ yín wà? Wọ́n wà nílé wa tá à ń gbé. Ilé tiwa ló máa wà. Kí ni ìyàtọ̀ láàrin ìyáàfin àti abilékọ? Ìyàtọ̀ tó máa wà ńbẹ̀ náà ni pé abilékọ jẹ́ ẹni tó ti lọ́kọ. Ìyáàfin náà ó ti jẹ́ ẹni tó lọ́kọ àmọ́ bóyá olórí lòun. Ṣé olórí ni? Tọ́kọ èèyàn bá ń pèèyàn bẹ́ẹ̀ náà. Ìyá mi ṣé olórí ni? Lọ́ọ̀dẹ ọkọ mi. Àmà wàá rògbò báyìí o. Sísì. Lọ́ọ̀dẹ ọkọ mi. Olórí ni yín lọ́ọ̀dẹ ọkọ yín. Bẹ́ẹ̀ ni olóòtú. Ó dáa. Iṣẹ́ ò lẹ́ ń ṣe?
Mo ṣiṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ olùkọ́. Ẹ dúró kí lẹ kọ́? Ṣùgbọ́n bí iṣẹ́ káràkátà tó ń kọ́ ọmọ ní ilé ẹ̀kọ́ gíga ni kò ní kankan ṣe pẹ̀lú èdè Yorùbá. Yorùbá lẹ́dẹ̀ ń sọ Yorùbá tó ń dọ́tún rìn lẹ́nu yín báyìí. Bóyá nítorí a máa ń gbùfọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Níbo? Nínú ìjọ ni òtítọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Ibi báyìí la ti kọ́ èdè Yorùbá orí ètò yín mo ti kọ́ èdè. Ẹ má gbé mi mọ́ra. Máa fún ọ ní ìbéèrè kankan. Kọ fún un. Ìbéèrè kélòó? Ìbéèrè ṣé mo lè rí kí ni? Ìwé jẹ́ tí mo lè. kán pé nǹkan tán fẹ́ ẹ̀. Ìwé. Ó ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Mo nílò ìwé àti gègé. Ẹ kọ síbí. Ẹ ṣeun. Ẹ jọ ṣe mo lè. Ẹ ṣeun. Ó jẹ́ ọ̀rìnléníẹgbèje-ó-dín-mẹ́jọ. Ọ̀rìnlélégbèje-dín-mẹ́jọ ó yá. Bẹ́ẹ̀ni. Pa òwe Yorùbá mẹ́wàá tó ní orúkọ ẹranko nínú. Mẹ́wàá. Ìbéèrè àkọ́kọ́ mi rè. Àkọjá ewé. Ẹ kí lẹ gan. Ṣé ká sì fi sẹ́gbẹ̀ẹ́ kẹ́ dá ìbéèrè míì ni? Ẹ jẹ́ kí n wò bóyá màá gbìyànjú dé. Ó yá. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Tá bá rírin ká sọ pé a rírin. Ó de ní. Ìní. Ó dà fi ṣe 5. Ẹ ṣe olóòtú. Bí ọwọ́ eku bá ṣe tó bó bá ṣe mọ ló ṣe fi ń bọ́jú tàbí ló fi ń họrí. Ó di 2. Àìsí ilé ológìnní ilé dilé èkúté. Ó di 3. Ó di 3. Ajá là ń ṣe lóore tó mọ̀ tí a bá ṣe àyá lóore yóò padà fani láṣọ ya. Bẹ́ẹ̀ ni ó di 4. Ó di 4. Ó kẹyọ kan. Bẹ́ẹ̀ ni ẹ ṣe tẹ̀tẹ̀ bá mi ṣe ní 5. Ṣebí 10 ni mi ò mọ̀ pé ẹ máa mọ̀ tó yẹn. Ẹ ṣe. Gbogbo ẹ̀ lọ́jọ́ à ń dúpẹ́ lọ́wọ́ mi. Ó yá. Wọ́n yẹ ṣì kínní kan. Ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. Ó dá ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ gbà olóòótọ́. Olóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni. Ó dà. Wọ́n máa ń ṣe òótọ́. Wọ́n máa ń ṣe òótọ́ gan. Ẹ ṣe. Parí òwe Yorùbá yìí. Ìbéèrè ọ̀rìnléní sis. Rárá mo fẹ́ kọ. Kí lẹ wá rí? Ara mi ni mo ṣì ń bá kọ́lẹ̀. Tí mo dẹ̀ gbọ́ sis. Rárá kò tiẹ̀ wá sí yẹn nínú ẹ̀ ń tẹ́ pé yẹn ò sí nínú ẹ̀ rárá. Kò sí ń bẹ̀. Kí ló wá wà ń bẹ̀? ń tẹ́ pé yẹn ò sí. Kí ló wá wà ń bẹ̀? Òun náà ni mo fẹ́ sọ fún yín. Máa sọ. Ìbéèrè 1000 ó lé ní kí ni? Òun náà ni mo ń ṣe ni. Ó lé ní 195. 195. Bẹ́ẹ̀ ni. Ó yá. Ó ní parí òwe Yorùbá yìí. Bí èèrà bá fi ni pe igi
àwọn dànù. ẹ máa ń pàtẹ́wọ́ fún wọn. ẹ jẹ́ kí n tún yiri ẹ̀ wò lẹ́ẹ̀kan sí i. Bí èèrà bá fi ní pegi olóòtú ẹ jọ̀wọ́ àwọn dànù. àwọn dànù ni ẹ ṣe èèrà kí ó kéré síyàn mélòó gangan léra o tó lára ń yọ ń lẹ́nu téèrà bá fi ní pegi èèyàn tí àwọn dànù ni. ẹ ṣe olóòtú. ẹ gbọ́ tẹ́lẹ̀ rí. mo fòye gbé ni. bẹ́ẹ̀ ni. ó yá ẹ tẹ̀síwájú. ìbéèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni kí ni. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni kí ni. ni mo fẹ́ yọ nínú ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. ni kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yẹn. kí lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. èmi ò ní lè sọ lóyìnbó. sọ ṣe bí àgbọ́yé là ń ṣe kí lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ ń wojú mi. ẹgbèje leléyìí. ó dáa ẹ jẹ́ n wò. ìbéèrè ẹgbèje ó lé ní méjìdínláàádọ́rin. bẹ́ẹ̀ ni. ó yá. ọ̀rọ̀ onípọ́nná ni ògòǹgò yàtọ̀ sí ostrich. kí tún ni ògòǹgò túmọ̀ sí. wọ́n máa ń rí ògòǹgò nínú igi nínú igbó tó ti bí kòkòrò ni. ó máa ń wà ní àwọn ẹlòmíì máa ń jẹ o tán bá bí igi ọ̀pẹ tó ti pẹ́ńlẹ̀ èèyàn lè rí kòkòrò ògòǹgò yẹn ní bá máa ṣe rùmúrùmú báyìí wọ́n lè sè jẹ. bẹ́ẹ̀ni. ẹ ṣé olóòtú. ìbéèrè. ẹ jẹ́ ká ṣọ̀ṣẹ̀ sí mi sí i. ẹ jẹ́ kí n sáré ṣe lè àwa sọ̀rọ̀ èmi gan wù mí kí n bá yín sọ̀rọ̀. ọ̀rìnlélégbèje ó lé ẹyọ kan. sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ remíre. sọ. remíre. aránṣọ. remíre. bẹ́ẹ̀ ni aránṣọ. adáni. bí adáni wáyé. adáni. remíre. afúnni. bẹ́ẹ̀ ni. afúnni remíre. atọ́ni. ẹni tó remíre. tọ́ni sọ́nà. aránni ńkọ́. aránni níṣẹ́ olóòótọ́. aránni. olóòótọ́. aránni remíre. tó máa ń fàyà tì í. aránni níṣẹ́ fàyà tì í. bẹ́ẹ̀ ni. ẹ ń pàtẹ́wọ́ fún wọn. ẹ ṣé olóòtú. ẹ lá máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ó wè mí náà kí n bá yín sọ̀rọ̀. ó yẹ ìbéèrè ẹ̀yin lẹ sọ pé ká sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ màá bá yín sọ̀rọ̀. ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. gba lẹ́bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ olùkọ́. bí mo ti fẹ̀yìntì o. ẹ ti fẹ̀yìntì. mo ti kúrò lẹ́nu iṣẹ́ olùkọ́. níbo lẹ ti fẹ̀yìntì. ní ìlú Abẹ́òkúta ni mo ti ṣiṣẹ́. níbo láì ní ilé ẹ̀kọ́ o.
ilé ẹ̀kọ́ girama ti Abẹ́òkúta gangan. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo ti fẹ̀yìntì. Ohun tó gbé mi wá, mo palẹ̀mọ́ fún ọjọ́ ìbí mi 60 ọdún. 60 ọdún. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ ti wù mí kí n wà lórí ètò yìí tipẹ́. Mo wá wò pé tọ́lọ́run bá gbà fún mi, èmi náà fi nǹkan kan ṣe ayẹyẹ fúnra mi. Mo ṣe ní jẹ́ kí n rìn wá sí ibi báyìí. Ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́ gbà fún mi. Ẹ ṣé olóòtú. Ẹ ṣọ̀pọ̀ ọdún láyé ló. Àmín Jésù, ẹ ṣé. Ẹ tẹ̀síwájú. Ìbéèrè ẹgbẹ̀fà ó dín ọgbọ̀n. 650. Ó dà. Ó ní tí sàárè bá jẹ́ kí ni ní èdè Yorùbá? Ó wá ṣe àlàyé pé mi ò tí ì lágbára láti ra sàárè lọ́wọ́ yìí. Ẹ jẹ́ kí n ra kan. Sàárè jẹ́ igun ńkọ́? Igun. Mítà nìyẹn. Ẹsẹ̀ bàtà 6. Foot. Ẹsẹ̀ bàtà ni foot. Ẹsẹ̀ bàtà ni wọ́n fi ń wọn ìkejì tẹ́ kọ sí bíbá. Ẹ sọ̀rọ̀ olóòtú. Mo gbọ́ yín. Wọ́n á fi ẹsẹ̀ bàtà wọ́n. Rárá. Ó dáa, mò ń gbọ́. Tó bá ti pé. Ó dáa, ó ní kí ni acre ní èdè Yorùbá? A wá sọ pé mi ò tí ì lágbára láti ra sàárè, ìyẹn ní hectare. Mi ò tí ì lágbára láti ra sàárè lọ́wọ́ yìí. Ẹ jẹ́ kí n ra acre kan. Kí ni acre? Àbí ìdajì sàárè ni. Olóòótọ́, ẹ jẹ́ kán sún mi síwájú díẹ̀. Ìyá mi. Máì tí ì parẹ́ olóòótọ́. Má yọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Ọkọ̀ nìkan ni kò yọ. Má yọ. Ẹ sún mi ẹ ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́. Ṣé mi ò ràn yín lọ́wọ́ nígbà kínní ni? Èwo? Ṣé mi ò tí ì ràn ọ́ lọ́wọ́ látàárọ̀ ni? Láti ìgbà tá a ti débi. Ó yá, ẹ sọ ilé ìtẹ̀sí. Nínú 10 mo sún sí bá mi yóò kè yẹn. Ó ti yá, ẹ ràn mí lọ́wọ́. Ó dùn mí. Àti yọ owó, ẹ wá ràn mí lọ́wọ́ báyìí. Sàárè kékeré. Sàárè kékeré. Ó túmọ̀ sí pé mo ti gbà tẹ́lẹ̀ náà ká tó máa fà á báyìí. Mo ní ìdajì sàárè. Kò kí ń ṣe àbọ̀. Kí wá ní ìdáhùn? Ìdáhùn sàárè kékeré ni, kì í ṣe àbọ̀ sàárè yẹn. Ó yá. Torí a máa rí sàárè kékeré méjì ó lé nínú a máa rí sàárè kékeré méjì ó lé nínú sàárè kan. Tó bá jẹ́ àbọ̀, ìyẹn ni wípé nínú sàárè odidi kan, àbọ̀ ẹ̀ ni a ti máa rí sàárè kékeré. Ṣùgbọ́n sàárè méjì àti ó fẹ́ pé àbọ̀ láti rí sàárè kékeré. A fún wọn níbèrè. Mo mọ̀ pé inú wọn ò dùn sí mi. Àbí ṣé inú yín dùn sí mi? Ẹ sọ̀rọ̀. Ó ń ṣe wọ́n bí kán gbàdúrà fún yín náà ni. Irú àdúrà. Àdúrà kí lè ṣe yín máa lọ síwájú sí. Àṣẹ o, ó yá. Ìbéèrè
ọ̀tàlélégbèje-ó-dín-méje. Kí ni ìyàtọ̀ láàrin ìkíni kú àṣẹ̀yìndè àti ìkíni kú ilédè? Tán bá kí èèyàn kú àṣẹ̀yìndè, bóyá èèyàn ẹni yẹn ṣaláìsí, ó ti jọ́lọ́run nípè. Tán bá kíyàn kú ìkíni kú ilédè, bóyá èèyàn ẹni yẹn ó rìnrìn àjò, wọ́n wá ń kí pé ó kú ilédè, ẹni yẹn ṣì ń padà bọ̀. Bẹ́ẹ̀ni, ẹ bá ń pàtó fún wọn, Ẹ ṣé olóòtú. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé igbákejì olùpínlẹ̀ ti ìpínlẹ̀ Èkó, wọ́n sọ pé ẹ sì lè dáhùn ìbéèrè o tó jọ mọ́ ìpínlẹ̀ Èkó. Kí n lè gba ọkọ̀ mi padà? Rárá, ó lè padà sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Tẹ́ bá gbà ó lè padà sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Ẹ dẹ̀ lè ṣe lẹ́ẹ̀mejì láàrin ètò. Tẹ́ bá fẹ́ ṣe nísìnyí, àyè wà o. Bóyá eléyìí tó ń gbọ̀n mí lára yìí, ẹ jẹ́ n ṣe tán náà. Ọ̀jọ̀gbọ́n Ọbáfẹ́mi Quadri, ọ̀jọ̀gbọ́n Ọbáfẹ́mi Quadri Hamzat, tí wọ́n ń gbọ́wọ́ ẹ̀ fún wa pé ká rí dájú wípé àwọn èèyàn mówó lọ. Ẹ ṣé. Bóyá. Ìbéèrè 6,819. Ọ̀rọ̀ onípọ́nná ni ewú. Ewú. Sọ ohun méjì tí ewú túmọ̀ sí. Ewú túmọ̀ sí irun funfun lórí. Irun funfun. Ó túmọ̀ sí òkété nínú ìsà. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń pàtó fún wọn. Ìbéèrè ìbéèrè 29,200. Kí ni ìyàtọ̀ láàrin ìpèlé àti ìborùn? Ìpèlé ni bí aṣọ òkè kejì lẹ́yìn gèlè, tí èèyàn bá ti rán gèlè nínú aṣọ, ìpèlé là ń fi sí èjìká. Ìborùn wọ́n fi ń bo ara, bóyá ó lè má jẹ́ aṣọ òkè, ó lè jẹ́ aṣọ míì, but wọ́n fi gbàmíyọ bọ̀ tí. Jésù. Ṣé mo gbà á olóòtú? Bẹ́ẹ̀ni, ṣé nǹkan tí mo wá fẹ́ mú eléyìí tí ẹ̀yin ìyá wa tẹ́ máa fi ń gbàdí, kì í ṣe ìgbàdí o, tẹ́ bá wọ aṣọ tán tẹ́ wá máa gbélé lórí, kí nìyẹn? Eléyìí ìpèlé náà ni. Òun náà fi ń gbàdí, méjèèjì ni wọ́n fi ń ṣe. Náà fi ṣe. Ọ̀tọ̀ ń fi ìborùn, ṣùgbọ́n fi ìborùn. Ẹ má bínú olóòtú. Ẹ ṣàánú mi olóòtú. Ṣé mọ̀ pé ẹ sì ní àyè láti dáhùn ìbéèrè méjì tí igbákejì olùpínlẹ̀ tán ní fún yín? Ẹ jọ̀wọ́. Ìyẹn sì lè. Mo bẹ̀ yín, ẹ jẹ́ kí n ṣe, eléyìí ń gbọ̀n mi lára, ẹ jẹ́ kí n ṣe tán. Ó dáa. Ibi tí mo wà yìí, ara mi ń gbọ̀n lórí ìjókòó. Ó dáa. Ẹ ṣé olóòtú. Ṣé bọ́ọ̀tì yẹn lẹ fẹ́ ká yọ nísìn? Ẹ jọ̀wọ́ olóòtú. Ó dáa, filẹ̀. Ẹ ṣé. Ó yá. Ó dáa, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Mélòó ló kù? Ó kẹyọ̀ kan lẹ́yìn ilé. Ìbéèrè 15,800. Sọ oríṣi ẹ̀wù ọkùnrin 6 ti ilẹ̀ Yorùbá tí o mọ̀. Ẹ̀wù ọkùnrin 6. Bùbá àti ṣòkòtò. Agbádá. Bẹ́ẹ̀ni. Dànsíkí. Kíjìpá. Ó dáa. Kẹ̀m̀bẹ̀.
bùbá àti kẹ̀m̀bẹ̀ àbí sọ̀rọ̀. Bùbá àti ṣòkòtò yẹn mo ti gbé kẹ̀m̀bẹ̀ mọ́. Olóòtú ràn mí lọ́wọ́. Kì í ṣẹ̀wò kì í ṣẹ̀wò tọmọdé lè wọ̀. Kinní kan kì í ṣẹ̀wò tọmọdé lè wọ̀. Mo sì sọ mẹ́rin nínú mẹ́fà. Nínú mẹ́fà. Wọ́n ní kinní kan ń ṣẹ̀wò tọmọdé lè wọ̀. Dàńdógó. Dàńdógó. Ó kọjá àbínúdá. Ó kọjá ó kẹyọ kan. Ẹ jọ̀wọ́ olóòtú, ẹ fi jì mí. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀wọ́, ẹ ṣé. Ó dá ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ẹ ṣé. Ìbéèrè tó gbẹ̀yìn leléyìí o. Nínú ètò oge ṣíṣe òòlù. Ìbéèrè Ẹgbẹ̀sán. Bẹ́ẹ̀ni. Òòlù. Nínú ètò oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Kí ló lù? Tí kì í dẹ̀ ń ṣe pé wọ́n ń lò ní ibi tí wọ́n ti ń rọ irin. Rárá o. Òòlù. Kì í ṣe eléyìí tí wọ́n fi ń lu aṣọ òkè. Tí wọ́n fi ń lu aṣọ òkè. Bẹ́ẹ̀ ni o ní. Ẹ ṣé. Wọ́n ní òòlù náà fi ń lu aṣọ tí a tún ní pressing iron. Òòlù la fi ń lu aṣọ. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ìyá mi, ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ. Ó ti tán. Mi mọ̀ bóyá mo ṣe lè gbìyànjú bí méjì tẹ̀sán ni. Ó dà ọ̀jọ̀gbọ́n bàbá mi ọ̀jọ̀gbọ́n Quadri tí mi ò bá gbà ṣé ó máa. Ọbáfẹ́mi Hamzat. Kò ní ta bá eléyìí tó wà níbí tí mi ò bá gbà. Tẹ́ ẹ bá gbà kò ní ta bá. Rárá ní ìsọdélẹ̀ o kò jáde tán o kò jáde. Ẹ gbọ́. Kò tí ì jáde kò jáde bàbá mi kò jáde. Èmi bàbá yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin dájú fẹ́ yìí tì. Gbogbo ẹ̀yin ọkùnrin ni bàbá wa. Kò jáde tán. Bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Ọbáfẹ́mi Hamzat tí wọ́n jẹ́ igbákejì gómìnà igbákejì olúpínlẹ̀ ìpínlẹ̀ Èkó wọ́n sọ pé tẹ́ bá dáhùn ìbéèrè yìí o méjì tẹ́ bá dáhùn ẹ̀ á wá lọ báyìí tẹ́ bá gbà. Ẹ jẹ́ ká gbìyànjú náà rí. Ó dà ẹ dárúkọ igbákejì olúpínlẹ̀ méjì tó jẹ tó lo ipò pẹ̀lú ààrẹ òní Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń jẹ́ olúpínlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ṣé obìnrin kọ́ làkọ́kọ́ báyìí? Ẹ jẹ́ àwọn òbéèrè mi nà. Rárá o ṣe mọ̀ pé ìyẹn ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn ẹ jẹ́ àwọn kejì. Kò ní lọ sí kò ní ṣe pé. Ó yé mi. Ta ni olúpínlẹ̀ alágbádá àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó? Bàbá wa Jákàndé. Bàbá wa Jákàndé. Bàbá Lateef Káyọ̀dé Jákàndé àwọn ni ó yẹ bá ń pàtẹ́wọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó dà lórúkọ igbákejì olúpínlẹ̀ ti ìpínlẹ̀ Èkó báyìí ọ̀jọ̀gbọ́n Ọbáfẹ́mi Quadri Hamzat àwọn náà ní ká ṣe yẹn fún yín kí owó yín lè gbé pẹ́ẹ́lí lọ sókè sí ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún un.
ẹ ṣé gan ni tẹ wá sórí ètò lẹ́nu, inú mi dùn láti gbàlejò yín. Lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún wa nínú ìlera pípé ni o. Ẹ ní ṣàìsàn, ẹ ní fàìsàn ló gbà. Bó ti kẹ pẹ́ láyé tó, kò sí nínú kankan ní ẹ̀yà ara yín tó máa relédè yín láṣẹ Èdùmàrè. Wọn ní sọ pé ojú ti lọ o, ẹsẹ̀ ti lọ o, erékèjèké ara ti lọ, ara yín máa pé. Gbàdé bá máa ṣe 100 ọdún ẹ sì máa jí pépé báyìí. 100 ọdún ẹ sì máa jí pépé báyìí láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run. A ní ẹ̀bùn pé ẹ wá eléyìí, àpẹ pé ẹ wá leléyìí. A tún ní ìwé síbí fún yín. Ìwé wà níbí àti eléyìí tẹ́ máa fi fa omi mu. Ìwé náà wà níbẹ̀. Màá fún yín ní ìwé mi náà. Mo ṣẹ̀ṣẹ̀ kọ̀wé kan yẹ kí ló wáyé. Màá fún òun leléyìí, kí ló wáyé láti lè mọ, jẹ́ ká mọ nǹkan tí àwáyé wá ṣe, nǹkan tá àwáyé wá dà. Màá ní kán fún yín ní ẹyọ kan. Ẹ ṣé gan ni, inú mi dùn láti gbàlejò yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Elédùmarè, ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ṣe tèmi o, a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa bẹ́ẹ̀ fẹ́ kópa lórí ètò, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rùkẹ́rù tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi. Ìjọba ní mí ọmọ Ọlálẹ̀, ọmọ ajígbàgbà orin, arégbèjú sọ́dọ̀ fi roko, arégbè dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jọba kó tó dìgbà míì. Ire o, pum. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí. Èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí, mo gboyè gíga fásitì. Èdè òyìnbó la fi ṣe, wọ́n tún kọ́ mi ní Faransé. Gbogbo ẹ̀ ló mọ́yán lórí, àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn ó mórí mi yá, ojoojúmọ́ ni ó máa sọ. Ẹyẹ pé ní vernacular, ẹni lọ́gbọ́n lórí ló lè sọ. Àwọn ọmọràn ló lè gbọ́ o. Ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé. Gàṣà. Máa sọ yìí.